Eh, Babalawo International. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ kú ojúmọ́, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ ti wò mí. Ọ̀rọ̀ gbogbo adé ayọ̀, ire àtìbùkún ajẹtẹ̀yìn. Ẹ lọ wájẹ́ ní padà sẹ́yìn. Ẹ wo, jẹ́ ká iṣẹ́ yìí mo ti kọ́ wa ní iṣẹ́ yìí rí. Iṣẹ́ àwúre, ni àwúre tí ọ̀nà máa fi Asina ni, Asina tí èèyàn máa fi rí owó. Every Friday la máa ń wo iṣẹ́ yìí. Àbí ọjọ́ tí ó bá bí ẹ sáyé lèèyàn ń wo ẹ̀, kì í ṣe every Friday. Let me say it's every Friday. Ọjọ́ tó bá bí ẹ sáyé lèèyàn máa ń wo iṣẹ́ yìí. Bó jẹ́ Monday ló bí ẹ sáyé, lọ check ẹ̀, lọ gbá research nípa ẹ̀. Ọjọ́ náà ló máa wẹ̀. Bó jẹ́ Friday ni, ọjọ́ náà ló máa wẹ̀. Bó jẹ́ Tuesday ni, ọjọ́ náà ló máa wẹ̀. Bó jẹ́ Wednesday, bó jẹ́ Thursday, bó jẹ́ Saturday, bó jẹ́ Sunday, ọjọ́ náà ló máa wẹ̀. So ẹ jẹ́ ká báwo la ti máa ṣiṣẹ́ yìí. Iṣẹ́ náà lélẹ́yìí. Ewé Saint Leaf, efirin, kò sí kankan nú ẹ o. Efirin náà ni mo kó sí tó pọ̀, ẹ̀rí. Efirin náà ni mo kó sí tó pọ̀, òun náà lélẹ́yìí. Èyí tó kù lélẹ́yìí. Mo kó efirin sí ó pọ̀. Ṣẹ́tìrì, efirin ni mo kó sí tó pọ̀ yẹn. Àgbẹ̀dání. Efirin ni mo kó sí tó pọ̀ yẹn. Ṣẹ́tìrì. Eléyìí, orí ike tí mo ti ń lò tipẹ́tipẹ́ lélẹ́yìí. Mo ti ń lò ó tipẹ́tipẹ́. Orí ọ̀wàwà. Orí kíkọ́ orí ọ̀wàwà tí mo ti ń lò tipẹ́tipẹ́ ni. Ó ti pẹ́ ni mo ti fi ń gbé àgbo. Ṣẹ́tìrì. So ṣẹ́tìrì, orí ọ̀wàwà ni. Ẹ gbélé lórí. Ẹ mú ewé efirin yẹn. Ẹ mọ̀ pé ìdí ẹ̀ lélẹ́yìí sìn. Ẹ wò ó, ẹ rí pé ìdí ẹ̀ lélẹ́yìí. Ẹ kọ díẹ̀ tì yín, ẹ kó sínú apẹ. Ẹ má bínú. Ìránṣẹ́ kan lè dí ìránṣẹ́ kan lọ́wọ́ o. Church tó wà ní ẹgbẹ́ mi, àwọn ló ń sọ̀rọ̀. So ìránṣẹ́ kan lè dí ìránṣẹ́ kan lọ́wọ́. Mi lè dí iṣẹ́ Ọlọ́run, iṣẹ́ Olúwa náà ṣe. So mi lè dí wọn lọ́wọ́. So gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. So orí ẹ̀ wà ń bí, ìdí ẹ̀ wà ń báyìí. Ẹ wá mú orí ẹ̀ báyìí. Ẹ tó mú bí, ẹ tó kọ́ọ̀tì. Ìwé àfẹ́t orí àwà ní ẹgbẹ́ yín níbí, àwà níbí náà again. Ẹ wá kó ẹrù àwọ́ká, ẹ kó sí. Ṣẹ́tìrì. Ẹ má bínú o. Ẹ kó ẹrù àwọ́ká ẹrù méje lẹ máa kó sí. Ẹrù méje. 1 2 3 4 5 6 7. Ṣẹ́tìrì. 7 yẹn ẹ kó sí lẹ́gbẹ̀ẹ́. Báàlẹ̀ máa ṣe ẹ kó sí lẹ́gbẹ̀ẹ́. Bá ti kó sí lẹ́gbẹ̀ẹ́, ẹ kó lọ jù. Ṣé wá domi sí, omi tó máa tó yín wẹ̀ dáadáa, ẹ dà sí. Tẹ́ bá ti dà sí bẹ́ẹ̀ yẹn, ẹ rí pé omi tó máa tó yín wẹ̀ dáadáa ni, ẹ dà sí. Báàlẹ̀ ti máa ṣe, ẹ máa dé padà. Olú àwọn nǹkan báyìí la fi ń ṣe. Olú àwọn nǹkan báyìí. Tẹ́ bá dé ní pot, big pot dáadáa. Èyí pot tẹ́ bá yẹ pé pot tó tóbi ni tí ẹ ń lò nílé, ẹ lè lò ó. So bọ̀ tí ilé pot orílẹ̀ yìí sìn, òun ló fi ń ṣe àgbo. So ẹ máa ṣe kí ni. Ṣẹ́tìrì continuation yẹn, òun ni mo gbé sórí èédú ṣàkó tó ń jó lọ yẹn. Ẹ sì fún about 1 hour or 1 hour 30 minutes. Bẹ́ẹ̀ sì máa ṣe nìyẹn. So ẹ máa mú, tẹ́ bá ti gbé sórí ọ̀rẹ́, bá ti gbé sórí iná, tẹ́ bá ti dé, ẹ máa ṣe kí ni. Ẹ mú akọkúta, ẹ mú lé lórí torí àwọn màmí káyé má bàjẹ́ mọ́ yín lọ́wọ́. So tó bá ti wá sí, tó bá ti jiná, irú ẹ dà sínú bucket padà. Ẹ bẹ̀rẹ̀ sí ṣe láti bí aago 3. Tẹ́ bá ti ṣe ní time yẹn, ẹ wá tẹ́ bá ti jiná, so ẹ wá dà sínú bucket yẹn, jẹ́ kó tutù. Tó bá ti tutù, tó bá di bí alẹ́ bẹ̀rẹ̀ láti bí 9 p.m. ó lè máa bẹ̀rẹ̀ sí máa wẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí máa wẹ̀ ní time yẹn. So máa pẹ́ lágbára Èdùmàrè. Ẹ wẹ̀ pẹ̀lú kọ̀ọ̀kan. Kíní orí ọ̀fàfà yẹn, orí ọ̀wàwà yẹn, ẹ lọ tọ́jú ẹ̀. Orí ẹ̀dẹ̀wọ́lọ́wọ́ ọmọ ẹlẹ́mà dára, orí ọ̀wàwà. But Saint Leaf yẹn original lè kó jẹ́. Ẹ jẹ́ kó jẹ́ tìbílẹ̀ gangan. Ẹ jẹ́ kó jẹ́ tìbílẹ̀ o. Àdúrà yà gbà o. Iṣẹ́ náà jẹ́ fún yín. So ẹ lè wẹ̀ ní anywhere. Ẹ lè wẹ̀ ní bedroom, ẹ lè wẹ̀ ní ta. Kò sí ibi tẹ́ ti lè wẹ̀ o. Torí ẹ̀yin tó ń béèrè, ẹ̀yin oníbèrè. So ẹ lè ṣàdúrà owó ọlá ọ̀rọ̀ kẹ́ ṣàdúrà ṣe kókó ọ̀nà ńlá fún yín kẹ́ rí owó. Mà pé táàmù tẹ́ bá lò yẹn àti iṣẹ́ tẹ́ bá ń lò pẹ̀lú ẹ̀ á jẹ́ lágbára Èdùmàrè. Mo sọ́ba rẹ̀ ibẹ̀ o. Ọ̀nà ńlá fún yín o. So thank you very much. God bless you. Orúkọ mi náà kò yí padà, Babalawo International. Nọ́mbà mi lánàá lé nọ́mbà méjì mọ́ lò 081 222 14891.
08028975341. That's my number. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Thank you for your support. God bless you. Ire àti bùkún wá jẹ́ ti yín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, yín mo yá mi. Thank you.